lọ káàkiri àgbáyé tí bá ní maka ó ti kọjá àti ẹtì tí mo ti lọ gbogbo òbí tí mo dé láyé ní wọ́n kọ́ mi ní Adékúnlé. ó ta Amẹ́ríkà bá ń lọ àwọn ọmọ Amẹ́ríkà náà wọ́n pariwo ó ti lọ́tọ̀ ká ń lọ àwọn tí lọ́tọ̀ tó wọ́n pariwo ó ti Yúróòpù ká ń lọ àwọn tí Yúróòpù tó wọ́n pariwo 7 continents tó wà láyé bí gbogbo 7 continents tó wà láyé gbogbo bí tí mo dílé wọ́n ti ń pariwo àlàó àwọn ìjọba pariwo ní bàbá níwájú. Nàìjíríà yóò dá lápariwo lójoojúmọ́ ẹgbẹ́ ká fọ́dọ̀ rà fún. Àtìgbà tó ti bí mi sí ayé ó bá mi 15 years wọ́n ti bí mi àlàó bá di bàbá ojú bá pé wọ́n máa sọ pé nà. Ìjà ó máa dá ọ Nàìjíríà ó ti dá Nàìjíríà ó ti dá 1, 2, 3 tó fi pé 15 years Nàìjíríà ó ti dá. Ìjọwọ́ ni ó dá ìwà dá mi lóhùn. Ẹ ṣáàbí a máa ṣàdúrà kó máa dá fún wa ní ibẹ̀. Amẹ́ríkà bá lọ àwọn tó sì máa ń bẹ ní ibẹ̀. London ká lọ àwọn tó ń sùn paná òun bẹ ní ibẹ̀ o. Ó ṣe gbogbo ẹni tó gbé Canada lórí mọ́tò sọ. Ẹ máa ṣàdúrà pé bó ṣe lè lè tó kò ní lè mọ́ èmi. A ní kò ní lè mọ́ mi ẹ bá fi sàmì àṣẹ. Ẹni bá wọn lọ ṣẹkọ. Òyìnbó sì máa gbọ́, èlùbọ́ sì lè méjì ọjọ́ sí. Ó di náírà mẹ́fà olóòtú. Ó tún ṣàdúrà fún Nàìjíríà ìlú Nàìjíríà pátápátá. Ṣàdúrà ìlú Nàìjíríà pátápátá kò ní bàjẹ́ bàbá Adéwálé. Gbogbo àlà pariwo Nàìjíríà ò dá o àlàó máa di bá gbogbo wa ń lọ fún pariwo. Bàbá pariwo náà lẹ́kọ̀ọ́ dá ẹ̀jẹ̀ ká tó máa dúpẹ́ àlàó ní ìṣòro mi o. Torí pé tó bá burú jù bẹ̀rẹ̀ lọ àlàó máa di bàbá àlàfẹ́ mú náà. Jẹun ọjọ́ mi mú òun. Ariwo tí gbogbo wa ń pani pé àwọn ọmọ bó ṣe yẹ ká mú tó, àjẹ bó ṣe yẹ ká jẹ tó, àbí àbájẹ rárá sí lè mi lò dá. Aláwọ̀ bá di ìbàdàn ọlọ́run adúpẹ́, Adékúnlé aláwọ̀ náà bẹ̀rẹ̀ fún aláwọ̀ ìṣòro ní Adékúnlé. Gbogbo olú tí mo ti lọ káàkiri àgbáyé tí bá ní maka ó ti kọjá àti ẹtì tí mo ti lọ gbogbo òbí tí mo dé láyé ní wọ́n kọ́ mi ní Adékúnlé. ó ta Amẹ́ríkà bá ń lọ àwọn ọmọ Amẹ́ríkà náà wọ́n pariwo ó ti lọ́tọ̀ ká ń lọ àwọn tí lọ́tọ̀ tó wọ́n pariwo ó ti Yúróòpù ká ń lọ àwọn tí Yúróòpù tó wọ́n pariwo pé 7 continents tó wà láyé bí gbogbo 7 continents tó wà láyé gbogbo bí tí mo dílé wọ́n ti ń pariwo àlàó àwọn ìjọba pariwo ní bàbá níwájú. Nàìjíríà yóò dá lápariwo lójoojúmọ́ ẹgbẹ́ ká fọ́dọ̀ rà fún. Àtìgbà tó ti bí mi sí ayé ó bá mi 15 years wọ́n ti bí mi àlàó bá di bàbá ojú bá pé wọ́n máa sọ pé nà. Ìjà ó máa dá ọ Nàìjíríà ó ti dá Nàìjíríà ó ti dá 1, 2, 3 tó fi pé 15 years Nàìjíríà ó ti dá. Ìjọwọ́ ni ó dá ìwà dá mi lóhùn. Ẹ ṣáàbí a máa ṣàdúrà kó máa dá fún wa ní ibẹ̀. Amẹ́ríkà bá lọ àwọn tó sì máa ń bẹ ní ibẹ̀. London ká lọ àwọn tó ń sùn paná òun bẹ ní ibẹ̀ o.
Ó ṣe gbogbo ẹni tó gbé Canada lórówó mọ́tò sàn. Ẹ máa ṣàdúrà pé bó ṣe lè lè tó kò ní lè mọ́ èmi. A ní kò ní lè mọ́ mi ẹ bá fi sàmì.